kàyééfì ńlá ọwọ́ àwọn agbófinró tẹ akẹ́kọ̀ọ́ ìpele àṣekágbá kan fún ẹ̀sùn wípé ó ju ọmọ rẹ̀ sí inú igbó ní Nasarawa. Iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Nasarawa ti fi ṣìkún òfin mú arábìnrin kan tó jẹ́ akẹ́kọ̀ọ́ ìpele àṣekágbá ní ilé ẹ̀kọ́ ìkọ́ni àgbà ti ìpínlẹ̀ Nasarawa fún ẹ̀sùn wípé ó lọ ju ọmọ rẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ bí ọmọ tuntun jòjòló sí inú igbó tó wà níjọba ìbílẹ̀ Akwaga ní ìpínlẹ̀ náà. Ọmọ náà ni wọ́n sọ wípé ó fi aṣọ yí tí àwọn olùgbé agbègbè tó ju ọmọ náà sí tí wọ́n sì ṣe àwárí rẹ̀ lẹ́bàá ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ kan èyí tó wà lọ́nà Koto Street ní àwọn ènìyàn ọ̀hún bá ké gbàjarè sí iléeṣẹ́ ọlọ́pàá ní ọjọ́rú ní tí ṣe ọjọ́ 10 oṣù kẹsàn-án ọdún 2025 yìí ni àwọn ènìyàn náà ṣe àwárí ọmọ náà nígbà tí ó fìdí ìnáwọ́gán obìnrin ọ̀hún múlẹ̀ nílùú Láfíà ní ọjọ́bọ̀ Thursday ìyẹn ọjọ́ 11 oṣù kẹsàn-án ọdún 2025 yìí. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Nasarawa SP Ramon Nansel sọ wípé kọmíṣánná ọlọ́pàá ti gbọ́ sí ọ̀rọ̀ náà tó sì ti ní kí àwọn gbé ẹjọ́ ọ̀hún lọ sí ẹ̀ka CID fún ọ̀rìnkìnìún ìwádìí àti ìgbésẹ̀ tí ó bá tún kàn. Ó ní wípé níṣe ni irú ìṣẹ̀lẹ̀ báyìí ti di ohun tí ó ń wọ́pọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà torí wípé irú ìròyìn nípa irú ìṣẹ̀lẹ̀ yìí ó ti ń wáyé láwọn ìpínlẹ̀ mìíràn náà sí ẹ̀yìn bí èyí tí ó ṣẹlẹ̀ nínú oṣù keje ọdún 2025 yìí ní ìlú Kamba níjọba ìbílẹ̀ Dandi ìpínlẹ̀ Kebbi níbi tí àgbẹ̀ kan náà ti ṣe àwárí ọmọ tuntun jòjòló tó jẹ́ obìnrin ní orí oko rẹ̀ èyí tí wọ́n ní wípé àwọn tó gbé síbẹ̀ wọ́n rí mọ́lẹ̀ ní ààyè. Bákan náà òun ni agbẹnusọ ọ̀hún wá jẹ́ kí ó di mímọ̀ wípé ìgbésẹ̀ eléyìí tí àwọn bá gbé lórí ìyá ọlọ́mọ náà eléyìí tó ní àwọn ti mú báyìí ó sì wà ní àkàtà wọn etí ará ìlú kò ní di sí i. Ọ̀pọ̀ dúkìá ṣègbé sínú iná tó wáyé nílùú Ìbàdàn. Kò dín ní ìsọ̀ 4 òun ni iná ti jó gbúrúgbúrú níbi ìṣẹ̀lẹ̀ ìṣúyọ iná tó wáyé nílùú Ìbàdàn olúlu ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìròyìn jẹ́ kó di mímọ̀ wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló wáyé ní Saki Garage ládojúkọ Trans Amusement Park agbègbè Bódìjà nílùú Ìbàdàn. A rí gbọ́ wípé ìṣẹ̀lẹ̀ iná ọ̀hún ló bẹ̀rẹ̀ lówùúrọ̀ kùtùkùtù ọjọ́ Ẹtì Friday ọjọ́ 12 oṣù kẹsàn-án ọdún 2025 yìí. Àtótó arére rí gbà wípé ìṣẹ̀lẹ̀ iná náà òun ló bá ìsọ̀ 4 kanlẹ̀ tí ó jó wọn gbúrúgbúrú nínú àwọn ìsọ̀ 11 èyí tó ń bẹ ní agbègbè náà. Bákan náà ni àwọn dúkìá èyí tí owó rẹ̀ wọ ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù náírà jóná sọ́wọ́ ìjàmbá iná náà bó ṣe jẹ́ wípé kò sí ẹnikẹ́ni eléyìí tó pàdánù ẹ̀mí síbi ìṣẹ̀lẹ̀ náà. Alága fún àjọ panápaná ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Honorable Maruf Akewande nígbà tí àwọn oníròyìn kàn sí ó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ wípé lótìtọ́ ni ìṣẹ̀lẹ̀ iná náà wáyé. Bákan náà ni ó fi àtẹ̀jáde síta ní ọjọ́ Ẹtì Friday ọjọ́ 12 oṣù kẹsàn-án ọdún 2025 tó sì ní wípé ìsọ̀ 4 ó ní iná náà jó lótìtọ́. Ó wá pàrọwà sí àwọn olùgbé wípé kí wọ́n yára tètè máa fi ìṣẹ̀lẹ̀ iná tó àjọ náà létí kí wọ́n sì máa sọ àdírẹ́sì eléyìí tí ìṣẹ̀lẹ̀ náà bá ti ń ṣẹlẹ̀ láìtún ní máa da àwọn òṣìṣẹ́ àjọ náà lọ sí apá ibòmíì. Ó ní wípé kò sí ẹnikẹ́ni lóòótọ́ tó pàdánù ẹ̀mí síbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣùgbọ́n ó ṣe pàtàkì láti máa lọ́gùn rẹ̀ sí etí àwọn aládùúgbò àti àwọn olùgbé ilé gbogbo tó fi mọ́ àwọn olùtajà wípé kí wọ́n máa wà ní ojú lalákànfin ṣọ́rí kí wọ́n sì máa ṣọ́ra ṣe lórí ohunkóhun tí ó bá ní ṣe pẹ̀lú iná látàrí wípé iná eléyìí tí àwọn kan tí wọ́n pa tì tó jẹ́ wípé wọn ò ní àkàsí rẹ̀ ló ràn mọ́ àwọn kankan èyí tí ó ṣe okùnfà bí ọ̀kan lára àwọn ìsọ̀ náà bí ó ṣe gbaná kó tó máa ran àwọn 4 tó kù. Ó ní wípé níṣe ni òun kẹ́dùn pẹ̀lú àwọn tí ìṣẹ̀lẹ̀ náà tí ó ṣẹlẹ̀ sí. Bákan náà ló ní wípé gbogbo àwọn ojú òpó eléyìí tó jẹ́ ti ẹ̀rọ tó já sí iléeṣẹ́ ọ̀hún ni ó ṣe pàtàkì kí àwọn ará ìlú kí wọ́n lọ ní lọ́wọ́ kí wọ́n sì tún máa ṣe àmúlò ẹ̀rọ eléyìí tí ń paná ní yàjóyàjó sí inú ilé àti ìsọkúwà wọn láti dẹ́kun ìṣẹ̀lẹ̀ iná lọ́jọ́ iwájú. Dandan ni Sodiq máa ṣẹ̀wọ̀n lọ́ṣùn. Ohun tó ṣe nìyí. Ọwọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò Àmọ̀tẹ́kùn nípínlẹ̀ Ọ̀ṣun ti tẹ bàbá àgbàlagbà kan Sodiq Adeleke
lórí ẹ̀sùn pé ó fipá bá ọmọ ọdún 6 lò pọ̀. Ilé ọdẹ Òmù níjọba ìbílẹ̀ Ayédáadé ní ọwọ́ ti tẹ bàbá ẹni 60 ọdún náà láìpẹ́ yìí. Àtótó arére gbọ́ wípé ṣe ni bàbá yìí fi owó tan ọmọdébìnrin náà wọnú yàrá. Bí ọmọ náà ṣe wọlé ni bàbá òun sì fi ipá bá a láṣepọ̀. Nígbà tí àṣírí tú, wọ́n fa bàbá yìí lé àwọn Àmọ̀tẹ́kùn lọ́wọ́. Ó sì jẹ́wọ́ pé lótìítọ́ ni òun hu ìwà búburú náà. Ó ní ìgbà àkọ́kọ́ ni èyí tí òun yóò ṣe irú rẹ̀ kí wọ́n jọ̀wọ́ fi oríjì òun. Àmọ́ ṣá, alákòóso Àmọ̀tẹ́kùn lọ́ṣùn, Olóyè Adékúnlé Ọmọyẹlé ti sọ wípé ní kété tí ìwádìí bá parí lórí ọ̀rọ̀ náà ni wọn yóò fi ojú bàbá náà bá ilé ẹjọ́. Nínú ìròyìn mìíràn, níṣẹ́ ni ikọ̀ Àmọ̀tẹ́kùn dènà arákùnrin kan lásìkò tí ó ń pète láti fi ipá bá ọmọdé kan lò pọ̀ lẹ́kìtì. Àwọn òṣìṣẹ́ Àmọ̀tẹ́kùn ni wọ́n ti dènà arákùnrin kan tó jẹ́ ẹni ọdún 21 tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ahmed Abdullahi lásìkò tí ó fẹ́ fi ipá bá ọmọ ọdún 13 kan tó jẹ́ obìnrin lò pọ̀ ní Ará-Èkìtì níjọba ìbílẹ̀ Ìrẹ́pọ̀dùn sí Ìfẹ́lódùn ìpínlẹ̀ náà. Ẹ̀wẹ̀, àwọn òṣìṣẹ́ aláàbò náà jẹ́ kó di mímọ̀ wípé àwọn náwó gan afurasí náà tí àwọn sì ti fà lé àjọ elétò ààbò ọlọ́pàá lọ́wọ́ ní ìpínlẹ̀ Èkìtì kí wọ́n lè tẹ̀síwájú ìwádìí. Ẹni tí ó jẹ́ adarí ikọ̀ Àmọ̀tẹ́kùn lẹ́ka ìfúnni ní ìròyìn Adéwálé Adélẹ́yẹ nínú àtẹ̀jáde tó fi léde ní ìlú Adó-Èkìtì lọ́jọ́bọ̀ Thursday ọjọ́ 11 oṣù kẹsàn-án ọdún 2025 yìí sọ wípé ìṣẹ̀lẹ̀ náà ló wáyé ní inú igbó Ará Èkìtì lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ 10 oṣù kẹsàn-án ọdún 2025 yìí. Adélẹ́yẹ sọ wípé afurasí náà oníkọ̀ Àmọ̀tẹ́kùn ni wọ́n mú ní ìjọba ìbílẹ̀ Ìrẹ́pọ̀dùn sí Ìfẹ́lódùn ní nǹkan bíi aago 10 òwúrọ̀ lásìkò tí àwọn ikọ̀ náà tí wọ́n ṣe ìyíde kiri. Wọ́n ní wípé afurasí náà ló tan ọmọ ọdún 13 ọ̀hún lọ sí inú igbó pẹ̀lú èròǹgbà láti fi ipá bá lò pọ̀ ṣùgbọ́n tí kò ṣe àṣeyọrí látàrí wípé lọ́gán tí ó ń gbèrò láti ṣe eléyìí ní àwọn Àmọ̀tẹ́kùn kọjá tí àwọn sì ń tan iná tọ́ọ̀ṣì eléyìí tí ó mú lójú tí ó fi ẹsẹ̀ fẹ́. Lẹ́yìn tí wọ́n fi ọ̀rọ̀ wá ọmọ náà lẹ́nu wò ni ó sọ wípé kì í ṣe èyí ni ìgbà àkọ́kọ́ tí ọkùnrin afurasí yìí tí ó ti fi ipá bá òun lò pọ̀. Ó ní ó ti ṣe irú rẹ̀ rí bó ṣe jẹ́ pé afurasí náà nígbà tí wọ́n fi ṣìkún òfin mú ó jiyàn ẹ̀sùn ọ̀hún. Ó sì ní wípé bó tilẹ̀ jẹ́ pé òun ti hu ìwà bẹ́ẹ̀ rí kì í ṣe ọmọdé náà ni òun hù sí. Adélẹ́yẹ jẹ́ kí ó di mímọ̀ wípé wọ́n ti fa afurasí ọ̀hún lé iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́ fún ìtẹ̀síwájú ìwádìí àti ìgbésẹ̀ tí ó bá tún kàn. Bákan náà ni ọ̀hún ṣorí nígbà tí iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n fi ṣìkún òfin mú arákùnrin kan ní ìpínlẹ̀ Èkìtì èyí tí òun náà fi tipátipá bá ọmọdé kan lò pọ̀. Bàbá ẹni ọdún 55 kan Mike Okoro ni wọ́n ti pa láṣẹ báyìí wípé kí ó lọ gbatẹ́gùn ní ọgbà ẹ̀wọ̀n Adó-Èkìtì ní ìpínlẹ̀ Èkìtì fún ẹ̀sùn wípé ó fipá bá ọmọ ọdún 9 kan lò pọ̀. Okoro, ẹni tí wọn kò sọ ibi tí ó ń gbé tàbí fi àdírẹ́sì ilé rẹ̀ síta lójú ìròyìn, ni wọ́n sọ wípé àwọn ọlọ́pàá mú lọ́jọ́bọ̀ Thursday nígbà tí wọ́n sì wọ́ tuurutu lọ síwájú ilé ẹjọ́ májísírèètì eléyìí tí ó ń gbọ́ ẹ̀sùn ìwà ìfipábánilòpọ̀. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ agbèfọ́ba Inspector Abiodun Bámidélé, ó ní ìṣẹ̀lẹ̀ náà ló wáyé ní ọjọ́ 3 oṣù kẹsàn-án ọdún 2025 yìí ní Ìjẹ̀ṣà Iṣu Èkìtì níbi tí ó ti fi ẹ̀sùn kàn wípé ẹni ọ̀hún ni ó tan ọmọdé tó jẹ́ ọmọ ọdún 13 náà tí ó jẹ́ wípé ìyá rẹ̀ ló ránṣẹ́ ní ìgbà náà tí ó sì fi ipá bá lò pọ̀. Bámidélé tún sọ níwájú ilé ẹjọ́ wípé ọmọ ọ̀hún ni ó padà jẹ́wọ́ fún ìyá rẹ̀ lórí irú ìwà ìfipábánilò bẹ́ẹ̀ tó sì jẹ́ wípé ó ṣe okùnfà bí ìyá ọmọ náà bí ó ṣe gbarata tí ọ̀rọ̀ ọ̀hún fi dé sí ti àwọn agbófinró. Agbèfọ́ba náà ló wá rawọ́ ẹ̀bẹ̀ níwájú ilé ẹjọ́ wípé kí wọ́n fi afurasí ọ̀hún sí ọgbà ẹ̀wọ̀n náà títí